Maulana Sheikh Ahmad Tidjani. Maulana Sheikh Tidjani. Niyasss radiyallahu ta'ala anhu. Báwo èèyàn ṣe kéwú. Báwo èèyàn ṣe kéwú. Wọ́n kọ́nu kéwú. Ìtàn kọ́nu kéwú. Wọ́n máa sọ. Wọ́n máa sọ. Wọ́n máa kà. Wọ́n máa kà. Táwa rí lọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run. Ǹjẹ́ àwọn bàbá wa rí lọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run. Tó ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ohun tá a rí tá à ń kànú tíra ń gbà mí à ń kà ní kò ń ṣe tíórì ni. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a kànú tíra à ń kà ní tíórì ni. Bẹ̀tì pírátíkà. Àwọn pírátíkà rẹ̀. Tó sojú èèyàn báyìí. Tó sojú èèyàn báyìí. Tó sì ní ẹ̀kọ́ gidi fún ẹni tó bá fẹ́ wúlò fún rárá rẹ̀. Tó sì ní ẹ̀kọ́ gidi fẹ́ni tó fẹ́ wúlò fún ara rẹ̀. Ìta fẹ́ sọ yìí. Èyí tí bàbá fẹ́ sọ nípa Sheikh Tidjani yìí. Ẹ̀kọ́ wà ń bẹ̀. Ẹ̀kọ́ wà ń bẹ̀. Fún àwa tá ń tẹ̀lé àwọn àgbàlagbà. Fún àwa tá ń tẹ̀lé àwọn àgbàlagbà. Ẹ̀kọ́ wà ń bẹ̀. Ẹ̀kọ́ wà ń bẹ̀. Fún àwa tá jẹ́ ọmọ kí ó lọ́dọ̀ àwọn àfà. Fún àwa tá jẹ́ ọmọ kí ó lọ́dọ̀ àwọn àfà. Ẹ̀kọ́ wà ń bẹ̀. Ẹ̀kọ́ wà ń bẹ̀. Fún àwọn àgbàlagbà. Fún àwọn àgbàlagbà náà. Ẹ̀kọ́ wà ń bẹ̀. Ẹ̀kọ́ wà ń bẹ̀. Fún àwọn àfà. Fún àwọn àfà. Allahu Akbar. Maulana Sheikh Ahmad Tidjani radiyallahu. Maulana Sheikh Ahmad Tidjani Niyasss. Wọ́n wá Sheikh. Sheikh Tidjani Niyasss wá Sheikh. Lẹ́yìn ọjọ́ díẹ̀. Lẹ́yìn ọjọ́ díẹ̀. Wọ́n wá fẹ́ travel lọ sí Ghana. Sheikh Tidjani wá fẹ́ travel lọ sí Ghana. Wọ́n ò gba Kútọ́nù Lomé kán tó máa lọ Ghana. Wọ́n gba Kútọ́nù Lomé kán tó máa lọ sí Ghana. Wọ́n láwọn ò lọ́jọ́ kan ní Kútọ́nù. Sheikh Tidjani láwọn lọ́jọ́ kan ní Kútọ́nù. Àwọn lọ́jọ́ kan ní Lomé. Àwọn sì lọ́jọ́ kan ní Lomé. Àwọn máa lọ sí Ghana. Àwọn ẹ̀ṣẹ̀ wọn máa lọ Ghana. Àwọn wá lo ọ̀sẹ̀ kan ní Ghana. Àwọn wá lo ọ̀sẹ̀ kan ní Ghana. Wọ́n wá ní mọ́tò làwọn ò sì gbé dání. Wọ́n ní mọ́tò làwọn sì gbé dání. Wọ́n wá dá mọ́tò àwọn èèyàn tí wọ́n ní mọ́tò ńjọ́ náà dá mọ́tò 5 jọ. Àwọn èèyàn tí wọ́n ní mọ́tò ńjọ́ náà wọ́n dá mọ́tò 5 jọ. Wọ́n dẹ̀ sọ iye àwọn tí ń bá wọn lọ. Sheikh Tidjani sì sọ iye àwọn tí wọ́n bá wọn lọ. Wọ́n dá mọ́tò 5 jọ. Wọ́n dá mọ́tò 5 jọ. Ṣé wá ní kí wọ́n lọ ṣèwé kí mọ́tò kọ̀ọ̀kan àwọn tí wọ́n dá mọ́tò jọ yẹn kí ẹnì kọ̀ọ̀kan lọ ṣèwé tí lẹ́sẹ̀ pàṣẹ àti wọlé sọ̀hún àti tí a bá dé Ghana tí mọ́tò fi máa lọ bọ̀ láàrin ìlú tí ò ní sí wàhálà wọ́n ní ká lọ ṣèwé yẹn. Bàbá Sheikh Tidjani àwọn ni gbogbo àwọn tí wọ́n gbé mọ́tò wá yìí kí wọ́n lọ ṣe gbogbo àwọn lẹ́sẹ̀ pàṣẹ gbogbo àwọn ìwé ìrìnnà mọ́tò tí wọ́n fi rin Kútọ́nù Lomé àti tí wọ́n fi máa rìn inú Ghana kí gbogbo wọn lọ ṣèwé yẹn. Ọjọ́ 5 ní Sheikh ti sọ yẹn. Àti bí ọjọ́ 5 ní Sheikh ti sọ yẹn. Ó wá kù ọ̀la. Ó wá kù ọ̀la tó fẹ́ gbé wa. Wọ́n ti kó gbogbo mọ́tò dé. Wọ́n ti kó gbogbo mọ́tò dé. Ṣé òun náà fẹ́ rí gbogbo òwe kálukú? Ṣé ní kí oníkálukú lọ kó àwọn ìwé wọn wá àwọn fẹ́ rí ìwé ìrìnnà tí wọ́n lọ gbà. Kálukú kòwé dé. Kálukú kòwé dé. Ẹnìkan Haúsá. Ẹnìkan Haúsá. So ọ̀gá ẹ̀ tó gbé mọ́tò lé Haúsá lòun náà. Ọ̀gá ẹ̀ tó gbé mọ́tò lé Haúsá lòun náà. Ló bá lòun ò ṣèwé. Olóò òṣèré. Ṣé o ní kí n ló dé? Ṣé o ní kí ló dé? Oníṣèwé ti kọjá pé. Oníṣèwé Tidjani gbé wà ní ìwìláyà àwọn lágbára gbé wọn ti kọjá káyọ̀ṣe mọ̀ gbàwé lọ́jọba. Ọmọ Sheikh Ibrahim. Ọmọ Sheikh Ibrahim. Ta ló fẹ́ dá wọn dúró? Ta ló tó bẹ́ẹ̀ láyé yìí láti dá wọn dúró? Ṣé ìwọ lọ fẹ́ travel ní àbáwọn náà fẹ́ travel? Sheikh Tidjani ní ṣé ìwọ lọ fẹ́ travel ní àbáwọn náà fẹ́ travel? Ṣé ìwọ ní kó lọ ṣèwé? Ṣé ìwọ ní kó lọ ṣèwé? Ìyẹn ló sọ wọ́n di ọjọ́ kẹta náà tó lọ tó ẹnìyàn ó kú ọ̀la tí ó yẹ kí wọ́n lọ. Ìwé yẹn ló sọ di ọjọ́ kẹta. Ìwé yẹn ó tún wá dá wọn dúró ó wá sọ di ọjọ́ kẹta kan tó gbéra láti lọ. Ó wá ṣèwé. Ó wá ṣèwé. Àwa bá wọn dé Kútọ́nù. Bàbá ní àwọn tẹ̀lé wọn dé Kútọ́nù. Èmi padà torí èmi òun kò ń lé. Bàbá wa padà sí Nàìjíríà torí bàbá wa wọn kò lé. Wọ́n lọ ọjọ́ kan Kútọ́nù. Wọ́n lọ ọjọ́ kan Kútọ́nù. Wọ́n lọ ọjọ́ kan ní Lomé. Wọ́n lọ kan ní Lomé. Wọ́n wà ní Lomé. Àwọn wà ní Lomé. Ni olórí ìjọba Ghana gbọ́ pé ṣé òun bùa sí Ghana. Ni pẹ́sidẹ́ntì Ghana gbọ́ pé Sheikh Tidjani bọ̀ wá sí Ghana. Sọ́jà ni wọ́n sọ́jà kọ́ ló wà ń bẹ̀. Head of state ló wá rán rider
àwọn rádá mọ́sìnì tán máa ń gùn níwájú wọ́n máa fi escort níwájú Edo State wọ́n wá gbé méjì wá sí Lomé wọ́n fi pàdé Sheikh wọn náà wá gbé Sheikh dé Ghana gbogbo ọjọ́ tí Sheikh bá tí wọ́n wá lò ń Ghana tí wọ́n bá fẹ́ jáde ìkan wà níwájú ìkan wà lẹ́yìn. ìjọba Ghana nígbà tí wọ́n gbọ́ pé Sheikh Tidjani ń bọ̀ wá sí Ghana wọ́n pàṣẹ fún àwọn mọ́tò wọn àtàwọn ráìdà wọn wípé kí wọ́n lọ mọ ráìdà machine méjì kò sí mọ́tò ń bẹ ráìdà machine méjì tí ìjọba wọn máa ń lò pé kí wọ́n lọ pàdé Sheikh ní Lomé kí wọ́n bàárẹ̀ tí Sheikh wọnú Ghana ìyẹn tí Sheikh bá tó jáde nínú gbogbo Ghana ráìdà machine ìjọba yóò wà níwájú àtẹ̀yìn. sáré pé ẹ̀kọ́ wa ń bẹ fún àwa tá à ń jẹ́ ọmọ kéwú lọ́dọ̀ àfà. ẹ̀kọ́ wa ń bẹ lọ́dọ̀ àwọn ọmọ ilé kéwú lọ́dọ̀ àfà. ẹ̀kọ́ wa ń bẹ fún àwa tá à ń jẹ́ àdìmí lọ́dọ̀ àwọn àgbàlagbà. ẹ̀kọ́ wa ń bẹ lọ́dọ̀ àwọn àdìmí lọ́dọ̀ àwọn àgbàlagbà. ẹ̀kọ́ sì wà ń bẹ fún àwọn àgbàlagbà náà. ẹ̀kọ́ sì wà ń bẹ fún àwọn àgbàlagbà náà. sẹ́ni pé tó bá jẹ́ àwa ni. ṣé pé tó bá jẹ́ àwa ni. àwa míì. àwa míì ni. àwa míì. àwa míì. kì í ṣe gbogbo wa. kò yẹ kó ṣe gbogbo wa. àwọn kan náà wà tán lè ṣe tí Sheikh ṣe yẹn. àwọn kan náà wà tí wọ́n ṣe tí Sheikh ṣe yẹn. bẹ̀tẹ̀ àwọn kan sọ pé àwọn ti gbé. àwọn kan sọ pé kinní kan ti gbé. kò sí nǹkan tí ó ṣẹlẹ̀. kò sí nǹkan tí ó ṣẹlẹ̀. so wọ́n sì ní wàlá àkìfù ilà huwa àmínú. ilà alàláyé àmínú. ilà alàláyé àkìfù. wàlá àkìfù ilà alàláyé àmínú. wàlá àmínú ilà alàláyé àkìfù. ẹnìkan ò ní sọ pé kò sí nǹkan kan àbí kọ́ lóun sọ pé ogún àtọgbọ̀n ń bẹ. ẹnìkan ò ní sọ pé kò sí nǹkan kan àbí kọ́ lóun sọ fún wípé ogún àti ọgbọ̀n ń bẹ. tójú kan lọ. tójú kan lọ. so ẹnìkan wà ní sọ pé ogún àtọgbọ̀n ń bẹ ọlọ́run sọ pé kò sí nǹkan kan. ẹnìkan wà ní sọ pé ogún àti ọgbọ̀n ń bẹ àfi kọ́ lóun fi ní fọkànbalẹ̀ pé bó wọrí ò ní problem kò sí nǹkan kan. àwọn á dúró pẹ̀lú yẹ̀fálù láwù mọ yẹsà o. Sheikh Tidjani wọ́n dóńdó pé ọlọ́run ọba àṣeyọ̀hún ni. so mọ̀kámà rẹ ò lè ní kọ́lọ̀ mọ́ ṣe tó wù. mọ̀kámà rẹ kò ní kọ́lọ̀ mọ́ ṣe tó wù fún ọ. torí tó wù náà ló ṣe fọ́ tó fi fún ọ mọ̀kámà. torí tó wù náà ló ṣe fún ọ ló fi fún ọ ní mọ̀kámà táwọn tí ò fún ọ fún ọ̀nà olùwọ́gbé ìgbà tó fi débi tó dé yìí. ó wù ló fún ẹ. ó wù ló fún ọ. so wàá sì wá fọkàn balẹ̀ sí ète rẹ̀. wàá sì wá fọkàn balẹ̀ sí ète rẹ̀ pé bí wọ́n ṣẹlẹ̀. wàá dẹ̀ rí i pé n tó fún ọ yẹn àwọn kan náà ń fẹ́ kò fún wọn. wàá sì gbé n tó fún ẹ yẹn àwọn kan náà ń fẹ́ tí ò fún wọn. àbí kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọlọ́run sọ àwọn máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọlọ́run. àbí kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọlọ́run. Sheikh Tidjani àwọn ọmọ ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọlọ́run. àti àwọn ọmọ Sheikh. àtàwọn ọmọ Sheikh. wọ́n kọ́ ìwà yẹn lọ́dọ̀ Sheikh bẹ́ẹ̀. gbogbo ìwà yìí náà ọkọ̀ ọ̀rọ̀ mọ̀lá Sheikh bẹ́ẹ̀ mọ̀ ni.